bàbá Lere Paimo ké gbàjarè síta lórí àtúnyà eré ìtàn Ogbori Elemoso àti fi iná mọ̀nàmọ́ná sọdún yóò mẹ́hẹ̀ díẹ̀ o fáwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀ṣun, Ògùn àti Kwara. Ìjọba ológun Burkina Faso ti tú àwọn ológun Nàìjíríà tó fi sáhàmọ́ sílẹ̀. Ẹ gbọ́ o, kí ló dé tí ìkọlù àwọn agbébọn tún peléke sí lójoojúmọ́ lẹ́yìn ìdúnkokò ìhàlẹ̀ Trump? Wo bí òfin tí Trump ṣẹ̀ṣẹ̀ fi dé Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì ṣe kàn ọ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè tọ́rọ̀ kàn. Ọ̀gá àgbà àjọ alámójútó epo rọ̀bì tí Dangote ní kó wá sọ bó ṣe rí mílíọ̀nù $5 million rán ọmọ rẹ̀ lọ kàwé lókè òkun tí kọ̀wé fipò sílẹ̀ o. Ìpínlẹ̀ Kwara kò ṣàtìlẹyìn fún àwọn agbébọn o. Gómìnà AbdulRazaq ló tako ìròyìn tó gba ìgboro kan bẹ́ẹ̀. Ikú ń pààyàn, ilẹ̀ ń jẹ èèyàn o. Sikiru Ayinde Barrister, Barry Wonder, gbajúmọ̀ olórin Fuji tó ṣiṣẹ́ sọ́jà, ṣiṣẹ́ tẹ̀wétẹ̀wé àti akọ̀wé iléeṣẹ́ ìrántí ikú rẹ̀ rèé. Olórí Olúwaṣìndára-ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Bàbá Lere Paimo ké gbàjarè síta lórí àtúnyà eré ìtàn Ogbori Elemoso. Gbajúmọ̀ àgbà òṣèré Lere Paimo ti ké gbàjarè síta lórí àtúnyà eré nì Ogbori Elemoso láì gba ìyọ̀ǹda ìbuwọ́lù. Paimo níbi ìpàdé àwọn oníròyìn nílùú Ìbàdàn lọ́jọ́rú Wednesday sọ wípé irúfẹ́ ìwà bẹ́ẹ̀ tako òfin ẹ̀tọ́ olùṣẹ̀dá, nítorí náà wọ́n béèrè fún ìdásí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé àti àwọn èèyàn onínúure mìíràn jákèjádò orílẹ̀-èdè. Àgbà òṣèré náà sọ wípé Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Afọlábí Ọláoyè ti béèrè lọ́wọ́ òun iye tí yóò ná àwọn fún àtúnyà eré ìsànnì Ogbori Elemoso kí ó lè jẹ́ ìtẹ́wọ́gbà ní gbogbo àgbáyé. Olóyè Paimo sọ wípé iye owó tí orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà béèrè fún ló jẹ́ 100 mílíọ̀nù náírà, 100 million naira. Ó ṣàkíyèsí bí owó pàṣípààrọ̀ ilẹ̀ òkèrè ṣe ń yí padà. Paimo fi kún pé nígbà tóun dúró de èsì látọ̀dọ̀ kábíyèsí fún ìgbésẹ̀ tó kàn, olùdarí olùgbéréjáde kan farahàn nílẹ̀gbẹ́ òun tó sì ní pé àwọn ti gba ìyọ̀ǹda lọ́wọ́ Ṣọ̀ún láti máa bá iṣẹ́ àtúngbé eré jáde náà lọ. Gẹ́gẹ́ bí ó ti wí, olùgbéréjáde náà fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí Ben Ayọ̀ọ́lá tí ọ̀pọ̀ mọ̀ sí Ben O. Ben. Ó sọ pé wọ́n sọ fún òun pé àwọn ti gba àṣẹ ìyọ̀ǹda lọ́wọ́ Ọba Ghandi Afọlábí Ọláoyè láti tún eré Ogbori Elemoso ṣe, pé kò nílò kan gba àṣẹ ìyọ̀ǹda lọ́wọ́ òun mọ́ kí wọ́n tó gùn lé iṣẹ́ àtúnyà eré náà. Àgbà òṣèré náà tẹ̀síwájú wípé àwọn àlejò náà sọ wípé àwọn fẹ́ fún òun ní ẹ̀bùn gẹ́gẹ́ bí ojúlówó olùṣẹ̀dá eré iṣẹ́ náà tí wọ́n sì san ó lé ní mílíọ̀nù 7.5 náírà, 7.5 million naira sínú akoto òṣùwọ̀n òun. Bàbá Lere Paimo sọ pé àwọn ọmọ òun tako owó tí àwọn onítàn san sínú akoto òṣùwọ̀n rẹ̀ tí wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìgbìyànjú láti dàbàrú àti láti jalè iṣẹ́ tí wọ́n sì gba bàbá lámọ̀ràn láti dá owó náà padà. Láì dènà pẹ̀nù, Olóyè Paimo gbé ìgbésẹ̀ lórí àmọ̀ràn tí àwọn ọmọ rẹ̀ gbà á. Ó ní lójú ẹsẹ̀ ni òun dá owó náà padà sínú akoto òṣùwọ̀n Philco Studio. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, ó ní kí agbẹjọ́rò rẹ̀ gbé lẹ́tà ìtakò jáde síta ṣèkìlọ̀ fún àwọn tọ́rọ̀ kàn tako àtúnyà eré láì gba àṣẹ ìyọ̀ǹda lọ́wọ́ òun. Ládùrú ìgbésẹ̀ yìí, ó ní Philco Studio kọ̀ jálẹ̀ pé àwọn ní àtìlẹ́yìn Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n sì dúnkokò pé òun kò lè jàre kódà tí òun bá gba ilé ẹjọ́ lọ. Olóyè Paimo kọminú pé Ogbori Elemoso tó fún òun ní àmì ẹ̀yẹ ìmọ̀ ìlú orílẹ̀-èdè, àmì ẹ̀yẹ MFR, ló jẹ́ gbígbé jáde síta pẹ̀lú ìnáwó ìnára tìkálára òun. Ó sọ wípé òun jìyà gan-an láti gbé eré náà jáde síta. Òun jẹ gbèsè ńlá tí wọ́n sì tún gba ọkọ̀ òun nítorí owó tóun yá láti parí àkànṣe iṣẹ́ náà. Ó tẹnumọ́ pé eré náà wà fún dídáàbòbò ohun ìní rẹ̀ àti pé kó bàa lè jẹ́ àǹfààní fún àwọn ọmọ òun. Kò ṣàìbẹ̀rù pé àwọn èèyàn alágbára ń gbìyànjú láti gba ẹ̀tọ́ náà kúrò lọ́wọ́ òun. Àgbà òṣèré náà tún so awuyewuye náà pọ̀ mọ́ òfégè ìròyìn tó ń já rìnrìn lórí ìtàkùn ayélujára láìpẹ́ yìí nípa ikú rẹ̀, èyí tó fi hàn pé ìròyìn èké náà lè má ní ṣe pẹ̀lú awuyewuye àhesọ ọ̀rọ̀ náà. Bàbá Lere Paimo
rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Olúṣèyí Mákindé pásítọ̀ Enoch Adéjàre ti ìjọ Rìdíìmù kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ lọ́kùnrin àti lóbìnrin nílé àti nílẹ̀ òkèrè láti dá sí ọ̀rọ̀ yìí kí wọ́n sì dènà ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí àìṣòdodo. Olóyè Ọ̀sún Pàímọ́ sọ wípé òun ké sí gbogbo ọmọ Nàìjíríà onínúure láti gba òun kalẹ̀ lọ́wọ́ ìyanijẹ lọ́jọ́ ògbó àti lọ́wọ́ pípa ohun ìní òun run. Àti fi iná mọ̀nàmọ́ná sọdún yóò mẹ́hẹ̀ díẹ̀ o fáwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀ṣun, Ògùn àti Kwara. Òkùnkùn òsì mọ́ ẹni ọ̀wọ̀ iléeṣẹ́ apínnáká IBEDC ti ṣàlàyé ìdí abájọ tí iná ọba fi ń ṣe ségesège lọ́wọ́ yìí láwọn ìpínlẹ̀ bíi Ọ̀yọ́, Ọ̀ṣun, Ògùn àti ìpínlẹ̀ Kwara. IBEDC ní èyí kò sẹ̀yìn àdínkù tó ti bá ìwọ̀n iná tí iléeṣẹ́ tó ń pèsè iná mọ̀nàmọ́ná fún iléeṣẹ́ apínnáká ń ṣe kojú àwọn ìpèníjà kan lẹ́nu lọ́lọ́ yìí. Nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ náà fi síta lọ́jọ́rú Wednesday ni ó ti ṣàlàyé pé àdínkù tó bá iná táwọn ń rí gbà láti pínná ló ṣokùnfà fún ìpínlẹ̀ Ọ̀yọ́, Ògùn, Ọ̀ṣun àti ìpínlẹ̀ Kwara. IBEDC wá tọrọ àforíjìn lọ́wọ́ àwọn oníbàárà wọn lórí iná ọba tó ń ṣe ségesège káàkiri ìpínlẹ̀ mẹ́rin tọ́rọ̀ ọ̀hún kàn. Iléeṣẹ́ náà sọ nínú àtẹ̀jáde tó fi síta pé àwọn ti ń bá iléeṣẹ́ amúnáwá TCN àti NISO sọ̀rọ̀ láti wá ojútùú sí nǹkan tó ṣokùnfà àdínkù tó bá iná tí wọ́n ń fáwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin náà. IBEDC ní ọwọ́ iná tí àwọn ń rí gbà lásìkò yìí làwọn ń pín fáwọn oníbàárà káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́, Ògùn, Ọ̀ṣun àti Kwara. Iléeṣẹ́ náà ní déédéé làwọn ń pín ọwọ́ iná táwọn ń rí gbà láì ṣègbè lẹ́yìn àdúgbò tàbí ìpínlẹ̀ kan. IBEDC wá rọ àwọn oníbàárà wọn láti ṣe sùúrù títí tí iléeṣẹ́ TCN yóò fi wá ojútùú sí ìṣòro tí wọ́n ń kojú lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ iná ọba. Wọ́n ní àwọn mọ rírì àwọn oníbàárà wọn pẹ̀lú sùúrù tí wọ́n ti ní, àwọn ò máa fi tó wọn létí bí gbogbo nǹkan ṣe ń lọ lórí ọ̀rọ̀ iná, àwọn ò ní jẹ́ kí etí wọn kí ó dì. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ IBEDC sọ pé òun ti ń ṣe akitiyan lórí ọ̀nà àti máwọn tó ń jalè iná ọba, àwọn tó ń ba òpó àti wáyà iná jẹ́, tó fi máwọn tó ń ṣèkọlù sáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ IBEDC. Iléeṣẹ́ náà sọ pé ẹnikẹ́ni tọ́wọ́ bá tẹ̀ yóò fojú ba ilé ẹjọ́. IBEDC fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti gbé arábìnrin Adébọ́lá Arówóná tó ń gbé ní Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn wípé ó ṣèkọlù sáwọn òṣìṣẹ́ IBEDC ó sì tún ba ọkọ̀ wọn jẹ́. IBEDC ní àwọn òṣìṣẹ́ àwọn ṣàyẹ̀wò káàkiri nígbà tí wọ́n rí i pé arábìnrin Arówóná ti tọwọ́ bọ mítà iná ilé rẹ̀. Iléeṣẹ́ náà ní arábìnrin ọ̀hún kò jẹ́ káwọn òṣìṣẹ́ IBEDC já iná ilé rẹ̀, ó sì tún ti òṣìṣẹ́ wọn tó wà lórí àga lulẹ̀. Wọ́n tún fẹ̀sùn kan obìnrin náà pé ó tún dìgbàjúlù òṣìṣẹ́ IBEDC mìíràn tó bá wọn mú nǹkan lẹ̀ táwọn náà sì ti jẹ́ kí ó mọ̀ pé iná ju iná lọ, ẹ̀lẹ́ńtíríkì bàbá àtùpà ni. Ìjọba ológun Burkina Faso ti tú àwọn ológun Nàìjíríà tó fi sáhàmọ́ sílẹ̀ àdúpẹ́. Ìjọba ológun Burkina Faso ti tú àwọn ológun Nàìjíríà tó fi sí àtìmọ́lé sílẹ̀. Ìgbésẹ̀ yìí ló ń wáyé lẹ́yìn tí ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu rán àwọn aṣojú lọ sí orílẹ̀-èdè Burkina Faso fún ìjíròrò lẹ́yìn tí ìjọba ilẹ̀ náà mú àwọn ológun Nàìjíríà sátìmọ́lé. Àwọn aṣojú náà ni mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Yusuf Maitama Tuga darí wọn láti bá ààrẹ Burkina Faso ọ̀gágun Ibrahim Traoré ṣe ìpàdé nílùú Ouagadougou. Níbi ìpàdé náà ni Tuga ti jíròrò pẹ̀lú ààrẹ ológun Ibrahim Traoré tó sì sọ nípa ìṣe pàtàkì ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin orílẹ̀-èdè adúláwọ̀ méjèèjì náà. Ààrẹ Burkina Faso náà kí àwọn aṣojú Nàìjíríà káàbọ̀, bẹ́ẹ̀ ló tún dúpẹ́ lọ́wọ́ wọn fún ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n fi ránṣẹ́. Níbi ìpàdé náà ní ìjọba orílẹ̀-èdè méjèèjì ti fẹnu kò pé àwọn yóò yanjú ọ̀rọ̀ àwọn ológun ọ̀hún ní ìtùbí ìnùbí. Àwọn aṣojú ìjọba náà tún yọjú sí àwọn ológun tí wọ́n mú sọ́hún láti wo àlàáfíà wọn. Lẹ́yìn tí wọ́n yọjú sí wọn tán ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé àlàáfíà
ni gbogbo wọn wà. Tuga nínú ọ̀rọ̀ rẹ̀ sọ pé ìjọba Nàìjíríà kò ní yẹsẹ̀ nínú àfojúsùn rẹ̀ láti rí dájú pé ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàrin orílẹ̀-èdè méjèèjì. Ó ṣàlàyé pé ìjọba Nàìjíríà kò ní yẹsẹ̀ nínú ìjíròrò pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè náà fún àlàáfíà, ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè méjèèjì. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, wọ́n ti tú àwọn ológun náà sílẹ̀ ní àhámọ́, àmọ́ wọ́n sì wà lọ́hùn-ún, àlàáfíà ni wọ́n wà, wọ́n sì ń padà bọ̀ nílé láìpẹ́ ọjọ́. Alkazeem Abdulkadri tó ń gbẹnu sọ fún mínísítà ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Yusuf Maitama Tuga ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó ní wọ́n máa padà sí Nàìjíríà, àmọ́ wọn kò tíì padà. Bí àwọn ológun Nàìjíríà ṣe há sí Burkina Faso kò sẹ́yìn bí bàálù iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà Nigerian Air Force C-130 ṣe balẹ̀ sí orílẹ̀-èdè náà lásìkò tó ń fò lọ sí Portugal. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ológun ọ̀hún kò kọ́kọ́ gba àṣẹ kí wọ́n tó balẹ̀ síbẹ̀, àti pé ọmọ ogun Nàìjíríà 11 ló wà nínú bàálù ọ̀hún. Agbẹnusọ iléeṣẹ́ ọmọ ogun òfurufú Nàìjíríà Ehime Ejodame sọ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn pé níṣe ni bàálù náà yọnu kí wọ́n tó gbé ìgbésẹ̀ pàjáwìrì láti balẹ̀ síbẹ̀. Àmọ́ nígbà tó ń fèsì, Assimi Goita tó gbẹnusọ lórúkọ ìjọba Burkina Faso ní ó lòdì sí òfin ìrìnnà òfurufú bí bàálù iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ṣe balẹ̀ síbẹ̀, àti pé wọ́n láṣẹ láti kọjú ìjà sí bàálù ọ̀hún. Ẹ gbọ́ o, kí ló dé tí ìkọlù àwọn agbébọn tún peléke sí lójoojúmọ́ lẹ́yìn ìdúnkokò ìhàlẹ̀ Trump àbí? Lẹ́yìn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump dúnkokò halẹ̀ láti ṣèkọlù sí Nàìjíríà lórí ẹ̀sùn pé ìpanirun ń wáyé sáwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà ní onírúurú ìkọlù ọ̀tun tó ń wáyé, pàápàá láwọn ilé ìjọsìn. Bí ó tilẹ̀ jẹ́ pé ìjọba Nàìjíríà tako ẹ̀sùn pé àwọn Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ṣekú pa, wọ́n gbà pé ìpèníjà ààbò tó lágbára ń kojú Nàìjíríà, àti pé àwọn ń sa gbogbo ipá wọn láti rí dájú pé ìpèníjà náà di ohun ìgbàgbé. Ààrẹ Bọ́lá Tinubu kéde àwọn ìgbésẹ̀ pàjáwìrì láti kojú ìpèníjà ààbò tó fi mọ́ gbígba àwọn ẹ̀ṣọ́ aláàbò kún àwọn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Síbẹ̀ níṣe ni ìkọlù àwọn agbébọn kò dáwọ́ dúró, kódà níṣe ni àwọn ìkọlù náà tún wáyé lákọ̀tún, pàápàá sáwọn ilé ẹ̀kọ́ àtàwọn ilé ìjọsìn. Àwọn kan gbàgbọ́ pé ohun tó ń ṣokùnfà àlékún ìkọlù àwọn agbébọn yìí kò sẹ́yìn bí àwọn agbébọn náà ṣe ń rí owó gbà lẹ́yìn tí wọ́n bá jí àwọn èèyàn gbé tán. Ìbéèrè tó gbẹnu ọ̀pọ̀ èèyàn ni pé kí ló dé tí ìkọlù yìí fi ń wáyé lemọ́lemọ́ lẹ́yìn ìdúnkokò Trump? Akin Adeyi, onímọ̀ nípa ètò ààbò ní Nàìjíríà, sọ pé nǹkan táwọn èèyàn tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú ń wá ni pé kí àwọn orílẹ̀-èdè àgbáyé rí i pé Nàìjíríà kò tòrò rárá. Ó ní nítorí náà ni wọ́n ṣe gba ọ̀nà pé ìpanirun àwọn Kìrìsìtẹ́nì ń wáyé lójú náà láti lè tètè pe àkíyèsí wọn sí Nàìjíríà. Èrò tí wọ́n fẹ́ kí gbogbo àgbáyé máa rò ni pé kò sí àlàáfíà ní orílẹ̀-èdè Nàìjíríà, ní èyí tó padà rí àkíyèsí ààrẹ Donald Trump. Adeyi ṣàlàyé pé láti lè jẹ́ kí ìgbàgbọ́ wà pé ohun tí wọ́n ń sọ jẹ́ òótọ́ ni wọ́n ṣe tẹ̀síwájú pẹ̀lú ìkọlù náà. Ó ní èyí ló fà á tó fi jẹ́ pé wọ́n ń ṣe ìkọlù sáwọn ilé ìjọsìn àtàwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti Kìrìsìtẹ́nì lójú náà láti lè fìdí rẹ̀ múlẹ̀ pé òótọ́ ni àwọn ń sọ pé omi àlàáfíà Nàìjíríà kò tòrò. Ní ọ̀nà kejì ẹ̀wẹ̀, onímọ̀ nípa ètò ààbò náà ní pé ó ti fẹ́ di àṣà ní Nàìjíríà lásìkò tí ètò ìdìbò bá ti ń súnmọ́ kí àwọn èèyàn kan máa ṣe ìkọlù tàbí da ètò ààbò ìlú rú kó fi lè dàbí pé ìjọba tó wà lóde kò kájú òṣùwọ̀n. Ó ní tí a bá ti fẹ́ dìbò, àwọn kan máa ń rò pé àǹfààní ló máa ń jẹ́ fún ìjọba tó bá wà lóde tí gbogbo orílẹ̀-èdè bá tòrò tó tùbà túṣẹ. Ó ní láti lè ba ìjọba lórúkọ jẹ́, àwọn kan máa ń bẹ̀rẹ̀ ìkọlù nítorí wọ́n mọ̀ pé ohun tó lè gbé ọkàn àwọn ọmọ Nàìjíríà kúrò lọ́dọ̀ ẹni tó bá wà lórí ipò nìyẹn. Adeyi wòye pé ìjọba Nàìjíríà gbọ́dọ̀ ti kẹ́kọ̀ọ́ látara ìṣẹ̀lẹ̀ àtàwọn ìkọlù yìí láti rí dájú pé wọn kò fi ọ̀rọ̀ ààbò falẹ̀ kí wọ́n sì máa ṣe ohun tó bá tọ́ lásìkò tó bá yẹ. Wo bí òfin tí Trump ṣẹ̀ṣẹ̀ fi dé Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì ṣe kàn ọ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè tọ́rọ̀ kàn. Ààrẹ Donald Trump orílẹ̀-èdè Amẹ́ríkà ti fòfin de ìsọ̀rí àwọn èèyàn kan láti Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè mẹ́rin míì pé wọn ò gbọ́dọ̀ wá sí orílẹ̀-èdè Amẹ́ríkà mọ́ o.
iléeṣẹ́ ìjọba Amẹ́ríkà ní White House sọ pé Trump gbé ìgbésẹ̀ náà láti lè dáàbò bo àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ l'Amẹ́ríkà. Ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 ni Trump sọ pé òfin náà yóò sì bẹ̀rẹ̀ láti máa ṣàmúlò rẹ̀ l'Amẹ́ríkà. Trump tún kéde àwọn orílẹ̀-èdè bíi Burkina Faso, Mali, Niger, South Sudan àti Syria àtàwọn tó bá ní ìwé ìrìnnà Palestine pé Amẹ́ríkà ti fòfin dè wọ́n láti má wọ orílẹ̀-èdè náà mọ́. Bákan náà níjọba Trump tún fi Laos àti Sierra Leone sára àwọn orílẹ̀-èdè tó ti fòfin dè pátápátá pé wọn ò lè wá sí Amẹ́ríkà mọ́. Iléeṣẹ́ ìjọba White House tún kéde pé òun ti fòfin dè ìsọ̀rí àwọn èèyàn kan láwọn orílẹ̀-èdè 15 míì tí Nàìjíríà wà nínú wọn. Ìjọba Amẹ́ríkà ní látàrí bí àwọn agbésùnmọ̀mí Boko Haram, ISS àti ISWAP ṣe ń ṣọṣẹ́ lẹ́kùn àárín gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà ló fa ìfòfindè náà. Ṣáájú ni Trump ti kìlọ̀ fún Nàìjíríà lórí bí ètò ààbò ṣe mẹ́hẹ̀ níbẹ̀. Nígbà náà ni ó sọ pé àwọn alákatakítí ẹ̀sìn ń ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Lára àwọn orílẹ̀-èdè tí ìfòfindè náà kàn ní Antigua àti Barbuda, Benin Republic, Burundi, Côte d'Ivoire, Cuba, Dominica, Gabon, the Gambia, Malawi, Mauritania, Nigeria, Senegal, Tanzania, Togo, Tonga, Venezuela, Zambia, Zimbabwe. Àwọn tí ọ̀rọ̀ tí wọ́n sì tún yàtọ̀ lára wọn ni Turkmenistan wà. Ìfòfindè tó kan àwọn orílẹ̀-èdè wọ̀nyí ló jẹ́ èyí tí ó ṣe àkóbá ńlá fún àwọn èèyàn orílẹ̀-èdè náà. Ọ̀gá àgbà àjọ alámójútó epo rọ̀bì tí Dangote ní kó wá sọ bó ṣe rí mílíọ̀nù $5 million rán ọmọ rẹ̀ lọ kàwé lókè òkun tí kọ̀wé fipò sílẹ̀ o. Ó jọ gàté kò jọ gàté, ó dàbí ẹni fẹsẹ̀ tilẹ̀ gàté báyìí o. Ọ̀gá àgbà àjọ NMDPRA tó ń ṣàmójútó kátàkárà epo rọ̀bì nílẹ̀ wa Nàìjíríà Farouk Ahmed tí Aliko Dangote tí í ṣe olùdarí iléeṣẹ́ Dangote tó ní iléeṣẹ́ ìfọpo rọ̀bì tó wà nípínlẹ̀ Èkó fẹ̀sùn àjẹbánu àti kíkó owó ẹ̀ka epo rọ̀bì Nàìjíríà sí àpárá rẹ̀ kan ti kọ̀wé fipò sílẹ̀. Olùdámọ̀ràn ààrẹ lórí ètò ìròyìn Báyọ̀ Nànúgà ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde lójú òpó Twitter rẹ̀ nírọ̀lẹ́ ọjọ́rú Wednesday ọjọ́ 17 oṣù kejìlá. Ṣáájú ni Dangote ti fẹ̀sùn àjẹbánu àti gbígbàbọ̀dè fún ẹ̀ka epo rọ̀bì Nàìjíríà kan ọ̀gbẹ́ni Ahmed. Ó ní ọrọ̀ ajé Nàìjíríà ń bàjẹ́, aráàlú ń dààmú lórí epo rọ̀bì, ìjọba ń fowó ńlá ra epo tí a ní wọ Nàìjíríà, ẹnìkan sì ń gba ibi epo náà gbàbọ̀dè fún aráàlú, ó ń fi owó ìlú gbọ́ bùkátà ara rẹ̀ nìkan. Olórí iléeṣẹ́ Dangote sọ pé owó tó tó mílíọ̀nù $5 $5 million ní Ahmed ń san fún iléèwé girama tí àwọn ọmọ rẹ̀ 4 lọ ní Switzerland. Ó ní èyí tó kí àwọn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣèwádìí ọ̀gá àgbà iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo náà. Ó fi kún pé àfi kí Ahmed fojú kan kóòtù tó ń rí sí ìhùwàsí ní Nàìjíríà kó sì ṣàlàyé fún gbogbo ọmọ Nàìjíríà ibi tó ti ń rí mílíọ̀nù $5 $5 million owó ilé ẹ̀kọ́ náà san bí kò bá jẹ́ pé owó ìlú ló ná. Ẹ ó rántí pé ṣáájú ni NMDPRA ti ní àhesọ àti ìbàjẹ́ lásán ní àwọn tó ń fẹ̀sùn kan Ahmed ń bá ká. Ẹ̀wẹ̀ Ààrẹ Bọ́lá Tinubu ti forúkọ onímọ̀ ẹ̀rọ Saidu Aliyu Muhammed ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá láti buwọ́lù gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tuntun àjọ NMDPRA náà lẹ́yìn tí Ahmed ti kọ̀wé fipò náà sílẹ̀. Bákan náà ni ààrẹ tún forúkọ Oríṣemẹyíwà Amanoríṣewo Eyesan ránṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tuntun àjọ NUPRC láti rọ́pò Gbénga Kọ́láwọlé tóun náà kọ̀wé fipò sílẹ̀ bíi ti Ahmed. Ààrẹ Muhammadu Buhari ló yan Ahmed àti Kọ́láwọlé sípò wọn lọ́dún 2021 láti máa ṣàmójútó ẹ̀ka epo rọ̀bì ní Nàìjíríà. Akọ́ṣẹ́mọṣẹ́ tó ti pẹ́ lẹ́ka epo rọ̀bì làwọn méjèèjì tí ààrẹ Tinubu ṣẹ̀ṣẹ̀ yọ nípò yìí tí ó sì ń retí kí ilé asòfin àgbà buwọ́lù ìyànsípò àwọn méjèèjì náà. Ìpínlẹ̀ Kwara kò ṣàtìlẹyìn fún àwọn agbébọn o. Gómìnà AbdulRazaq ló tako ìròyìn tó gba ìgboro kan bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kwara AbdulRazaq lọ́jọ́rú Wednesday ti tako fídíò kan tó ṣàfihàn àwọn agbébọn tó ní ìjọba ìpínlẹ̀ Kwara
ló ń so nígbọ̀wọ́ fún àwọn. Ẹni tó ń sọ̀rọ̀ nígbà tó sísọ lójú ìpàdé àpérò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin lọ́jọ́rú Wednesday, AbdulRazaq dá ìròyìn náà nù gẹ́gẹ́ bí ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. AbdulRazaq sọ wípé ìjọba ìpínlẹ̀ Kwara kò fìgbà kankan pèsè ibi ààbò fáwọn agbébọn tàbí gba àwọn agbébọn láàyè láti ṣọṣẹ́ láabi. Wọ́n tako ọ̀rọ̀ tó ń jà rìnrìn nínú fídíò tó gba orí ayélujára kan náà. Gómìnà, ẹni tí olùbádámọ̀ràn pàtàkì àti olùdámọ̀ràn Alhaji Sadudeen Salau AbdulRazaq sọ wípé ètò ààbò ló jẹ ìṣèjọba òun lógún jùlọ. Ó tẹnumọ́ pé ìjọba ti tẹ̀síwájú nípa gbígbárùkù ti àwọn àjọ elétò ààbò nípa gbígbógun ti ìwà ọ̀daràn àti àrùfin. Ó sọ wípé ìṣèjọba òun ti pèsè ibi ìrọ̀rùn lójúnà láti rí i dájú pé àlàáfíà ìfọ̀kànbalẹ̀ jọba nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bó ṣe wí, ìjọba ìpínlẹ̀ ti gbé àwọn ìgbésẹ̀ láti wá ojútùú ọ̀nà àbáyọ sí àwọn ohun tó ń fa ètò ààbò tó mẹ́hẹ títí kan àìníṣẹ́ àwọn ọ̀dọ́. Ó fi kún pé àwọn farajìn láti gbárùkù ti àwọn àjọ elétò ààbò nípa gbígbógun ti ìwà ọ̀daràn àti àwọn arúfin ní ìpínlẹ̀ Kwara. Ó ní ara ìfarajìn òun ní nípa pípèsè àǹfààní iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tó tó 10,000 láti mú àdínkù bá àìríṣẹ́ṣe àti ìwà ọ̀daràn láwùjọ. Gómìnà gbóríyìn fún àjọ elétò ààbò nípínlẹ̀ náà fún ìgbìyànjú ìgbésẹ̀ wọn nípa mímú òfin àti àṣẹ dúró ṣinṣin. Ó sì dúpẹ́ mọrírì lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu àti ọ́fíìsì olùbádámọ̀ràn fétò ààbò orílẹ̀-èdè fún fífi ààbò ẹ̀mí àti dúkìá sí ipò àkọ́kọ́ nípínlẹ̀ Kwara àti ní jákèjádò orílẹ̀-èdè náà. Ó pè fún àjùmọ̀ṣe ìgbésẹ̀ ìgbìyànjú láàrin àwọn ìjọba, àwọn àjọ elétò ààbò àti àwọn ìlú láti rí i dájú pé ààbò ìlú gbópọn sí i àti láti mú kí ìpínlẹ̀ náà jẹ́ ibi àlàáfíà ìfọ̀kànbalẹ̀ jùlọ lórílẹ̀-èdè. Láìpẹ́ yìí ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara CP Adékìmí Òjó sọ wípé ìpàdé àpérò pẹ̀lú àkọlé gbígba àwọn ìlú wa padà, àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ ọlọ́pàá àti àwọn aráàlú tako ìwà ọ̀daràn, ìwà ipá ló jẹ́ gbígbé kalẹ̀ láti mú àwọn alẹ́nulọ́rọ̀ májòbàjẹ́ ìlú fohùn ṣọ̀kan láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò nípasẹ̀ àjùmọ̀ṣe àwọn ọlọ́pàá àti àwọn aráàlú. Òjò ní ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn àti ìjínigbé ti ṣàkóbá fún apá ẹkùn ìpínlẹ̀ náà, pàápàá jùlọ Ìfẹ́lódùn, Ìrẹ́pọ̀dùn, Èdù, Pátìgì, Bàrùtín, Káyàmá, Èkìtì àti ìjọba ìbílẹ̀ Ìsìn. Ó sọ pé wọ́n ti gé ẹ̀mí ọ̀pọ̀ àwọn èèyàn kúrú, ọ̀pọ̀ àwọn ìdílé ló ti di aláìnílé lórí, ọ̀pọ̀ dúkìá ló jẹ́ pípàdánù tó sì tún mú ìdènà bá ìlọsíwájú. Ó ní Kwara, ìpínlẹ̀ ìṣọ̀kan, yẹ fún ààbò. Ilẹ̀ ń jẹ́ èèyàn o. Sikiru Ayinde Barrister Barry Wonder, gbajúmọ̀ olórin Fuji tó ṣiṣẹ́ sọ́jà, ṣiṣẹ́ tẹ̀wétẹ̀wé àti akọ̀wé iléeṣẹ́, ọdún 15 ìrántí ikú rẹ̀ rèé. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2025 ló pé ọdún 15 tí èèkàn akọrin Fuji Sikiru Ayinde Barrister jáde láyé. Òwúrọ̀ ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2010 ní òkìkí ìròyìn ikú gbajúmọ̀ olórin Fuji náà Sikiru Ayinde Barrister wọlé wẹrẹ, èyí tó sọ ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àtàwọn olólùfẹ́ Fuji lápapọ̀ sínú ìbànújẹ́ ńlá nígbà náà. Ní ilé ìwòsàn St Mary's Hospital nílùú London ní àgbà akọrin náà dákẹ́ sí lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́. Gbajúmọ̀ olórin náà tí ọ̀pọ̀ mọ̀ sí Alhaji Àgbà ní ọ̀pọ̀ gbàgbọ́ pé ó dá ẹ̀yà orin Fuji sílẹ̀. Ikú ń pani, ilẹ̀ ń jẹ èèyàn. Ó pé ọdún 15 gẹ́rẹ́gẹ́ tí ìlú mọ̀ọ́ká olórin Fuji Alhaji Sikiru Ọlọ́ládé Ayinde Balógun Barrister jáde láyé. Ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2010 ní Barrister dágbére fáyé ní ilé ìwòsàn kan nílùú London. Ẹbí, ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ rẹ̀ ni wọ́n ń ṣèrántí Barrister lẹ́yìn ọdún 15 tó jáde láyé. Ọ̀gbẹ́ni Sàláwù Balógun alápatà ẹran ló jẹ́ bàbá tó bí Sikiru Ayinde Barrister nígbà tí ìyá rẹ̀ jẹ́ oníṣòwò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Wọ́n bí Barrister ní ọjọ́ 9 oṣù kejì ọdún 1948 sínú ẹbí Sàláwù Balógun nílùú Ìbàdàn. Iṣẹ́ alápatà ẹran ni bàbá rẹ̀ ń ṣe, ìyá rẹ̀ sì jẹ́ oníṣòwò. Sikiru Ayinde lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Muslim Mission School àti Model School ní Mushin nípínlẹ̀ Èkó. Lẹ́yìn náà ló kọ́ nípa ìwé títẹ̀ àti àwọn iṣẹ́ ọ́fíìsì míì nílé ẹ̀kọ́ gíga
Yaba Polytechnic. Láti ọ̀dọ́ ni Ayinde Barrister ti bẹ̀rẹ̀ orin kíkọ pẹ̀lú ẹ̀ka orin wéré. Àsìkò àwẹ̀ Ramadan ni wọ́n máa ń kọ irú orin yìí láti ilé kan sí ilé míì. Ó ṣiṣẹ́ atẹ̀wé nílé iṣẹ́ tó ń ṣe ọtí Nigerian Brewery. Lẹ́yìn náà ló ṣiṣẹ́ akọ̀wé nílé iṣẹ́ ológun Nàìjíríà lásìkò ogun abẹ́lé. Ó jẹ́ ọmọ ogun lábẹ́ ìdarí ọ̀gágun Adéníran. Ó sì jagun nílùú Akwa Ibom, Aba, Ghana àti Onitsha. Nígbà tó padà dé láti ojú ogun, wọ́n gbé lọ sí olú iléeṣẹ́ ológun tó ń ṣe ìfimúfínlẹ̀ ní Àpápá nílùú Èkó kó tó tún lọ sí Army Resettlement Center ní Òṣòdì. Ó kúrò nínú iṣẹ́ ológun ló fi di olórin Fuji pátápátá tó sì dá ẹgbẹ́ akọrin rẹ̀ Supreme Fuji Commanders sílẹ̀. Lọ́dún 1966, Sikiru Ayinde Barrister gbé rẹ́kọ̀dù orin rẹ̀ àkọ́kọ́ jáde. Lásìkò náà, ibi àríyá ní òun àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ti máa ń kọrin ní àwọn agbègbè Èbúté Mẹ́ta àti fún àwọn olólùfẹ́ rẹ̀ ní Mushin. Ó padà gbé àwọn rẹ́kọ̀dù míì jáde lábẹ́ iléeṣẹ́ African Song Limited kó tó dá iléeṣẹ́ tiẹ̀ Silky Olúyọ̀lé Records sílẹ̀. Nígbà tí yóò fi di ọdún 1980, Ayinde Barrister àti orin Fuji ti di ìtẹ́wọ́gbà láàrin gbogbo ẹ̀sìn tó wà ní Nàìjíríà. Lọ́dún 1982, ìjà ńlá wáyé láàrin Kọ̀líntì Àyìnlá tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àti olórin Fuji míì. Barrister gbé orin kíkọ dé ilẹ̀ òkèrè tó sì ṣe àríyá ìta gbangba ní àwọn ìlú bíi London lọ́dún 1990 àti 1993. Èyí ló bí orin Fuji Gabe, eré kan tí mo tún gbé dóde, ó dùn ó rọrùn láti jó. Orin Fuji tí Sikiru Ayinde Barrister kọ nígbà ayé rẹ̀ jẹ́ àkójọpọ̀ àpàlà, sákárà, àwúrèbe àti àwọn míì. Orin rẹ̀ sì máa ń dá lórí àṣà, ìkìlọ̀ ìwà, ìbọ̀wọ̀fágbà, òṣèlú àti ìgbòkègbodò èèyàn láyé. Ó sì tún máa ń fi orin kí àwọn gbajúmọ̀ ní àwùjọ. Ọ̀pọ̀lọpọ̀ àmì ìdánilọ́lá ni Ayinde Barrister gbà fún iṣẹ́ orin kíkọ. Lára wọn ni ìdánilọ́lá pẹ̀lú Member of the Order of the Federal Republic MFR tí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ fún lọ́dún 2006. Olórí Olúwaṣìndára-Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.